Broadcast is back, sorry. No more Nigeria. Yoruba nation now. Oduduwa Republic now. Yoruba nation now. Oduduwa Republic now. No more Nigeria. Gbogbo ẹ̀yin ọ̀rẹ́ Ògbómọ̀ṣọ́, akíyè àwa ní àpolongo Oòduà nation lábẹ́ bàbá wa Banji Akíntóyè, Professor Banji Akíntóyè àti bàbá wa Sunday Igboho Májàsọ́lá òòṣà Májàsọ́lá Sunday Igboho òòṣà ẹnìkan ṣoṣo tọ́lọ́ wọn sọ wọ́n mílíọ̀n ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn tẹ̀lé lójúde nígbà tí ilẹ̀ Yorùbá ti tán nígbà tí ojú àwọn fúlàní ti kọ́wọ́ mọ́ Májàsọ́lá ìsá ilé ìgbé èyí ló ti gbé àṣàkẹ́kọ̀ọ́ lójúde. Àìṣẹ́ ń wọnú ààfin sì yẹn bẹ́ẹ̀ ṣe mọ̀ gẹ́lẹ́ pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ gbọ́dọ̀ kọjá wájú ilé ọba kẹmọ́kọ́ba àyà láti wá kí kábíyèsí wa. So no more Nigeria. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní Ṣàún tí ògbó mọ́. Wọ́n ní wọ́n ní kábíyèsí wa pé bó ṣe jẹ́ àgbàlagbà, so wọ́n ní wọn tí ì sọ̀kalẹ̀. Ẹ lè jẹ́ wọ́n lálejò náà kẹ́ ẹ bá wa sọ̀rọ̀. Ẹ̀yin náà sọ̀rọ̀ ìdájọ́ dání, àmọ̀ pé títí ní ọba jíjẹ́ fún bàbá àwọn ọ̀dà sọ̀pọ̀ ti wà gbogbo bàtà bá ti jáde ní kíkí nílẹ̀ Yorùbá kámọ́ gbóhùn wo afẹ́mọ́ rí wọn lẹ́yìn wa kọ́ra wọn ní bàbá wa tó fún mi eléyìí ẹ bá wa bí wọn òní. Gbogbo àwọn ọ̀dọ́ ọmọ Yorùbá a ti ní pé iléyá àwọn Nàìjíríà ṣe mọ́ jẹ́ ní ọmọ Nàìjíríà Hausa ọba Fúlàní Hausa gbogbo bí kíbi Hausa sẹ́rù ìwà ní ọmọ Fúlàní bàbá wọ́n tún wá pín Hausa Fúlàní wọ́n pín ilé. Yorùbá nation Yorùbá nation Yorùbá nation àwa ọ̀dọ́ Yorùbá. Yorùbá nation. Orúkọ tèmi ni Ṣọlá Kògbòdò, ọmọ bíbí ìlú Ògùn State ní ìlú Ṣàgámù. Mo wá dúró síbí lẹ́yìn láti dúpẹ́ lọ́wọ́ bàbá wa nítorí pé ààrí wọn ṣùgbọ́n àìrí wọn àtúnrí wọn torí wọ́n gbà wá láyè láti wá sí inú ààfin. Wọ́n gbà wá láyè, wọ́n fi gbogbo ara gbà wá, a dúpẹ́ lọ́wọ́ wọn wípé wọ́n á túbọ̀ pẹ́ fún wa. Ìgbà wọn á dalẹ̀, wọ́n á fọwọ́ pawú, wọ́n á bèrè ìjòbù, wọn ò ní kú nírọ̀ ọ̀rọ̀, wọn ò ní mọ sàárè ọmọ, wọ́n ti mọ̀ bẹ̀rẹ̀ wa, wọn ò ní mọ̀ pé wa. A wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olóyè àti gbogbo àwọn òṣìṣẹ́ nínú ààfin yìí tí wọ́n gbà wá láyè láti wà níbí lénìí torí pé a rí i pé tọkàntara
ni ẹ fi wà pẹ̀lú wa. Ìyà tí à ń jẹ ní gbogbo ìpínlẹ̀ Yorùbá ó ti tó gẹ́. Ìdí nìyẹn tí àwa ọ̀dọ́ ta fi dìde wípé a máa kéde ká gbogbo ìpínlẹ̀ Yorùbá láti jẹ́ kí ayé mọ̀ wípé ìmọ̀ Yorùbá tán ní kò lè jẹ́ kan, ìmọ̀ wa ti ṣe kan. Ìmọ̀ Yorùbá tán sọ pé kò lè papọ̀, ìmọ̀ wa ti papọ̀. Nǹkan kan náà ni gbogbo wa dẹ̀ ń jà fún, òun ni òmìnira ilẹ̀ Yorùbá. Kẹ́ wá bá wa jíṣẹ́ fún bàbá wípé inú wa dùn púpọ̀ sí wọn. Àwa àyè ayọ̀ àwọn aṣojú láàrin wa láti wá dúpẹ́ lọ́wọ́ bàbá dáradára. Àwa fẹ́ tọrọ àyè lọ́wọ́ bàbá pé àwa lọ sí ìgboro báyìí nítorí a kì í ọmọ tó bá mọwọ́ wẹ̀ á bá gbà jẹun. Torí ẹ̀rọ ayẹkọ́ sọ́kọ́ bá fi orí balẹ̀ fún orí adé wípé nǹkan báyìí la fẹ́ ṣe. Bàjẹ́ ṣe ti ṣe náà tí a ti rí ìfẹ́ tí bàbá wa tán fún wa. Àwa lọ sínú ìgboro báyìí láti gba àwọn èèyàn níyànjú àti láti rán wọn létí láti jí wọn wípé àsìkò ti tó fún àwa ọmọ Yorùbá láti gba òmìnira. Àsìkò ti tó fún àwa ọmọ Yorùbá láti dá dúró títí wa. So ìdí tí a fi wà níbí lẹ́yìn ni àwa káàkiri ìpínlẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà ni a fi wà níbí lẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdarí wa àti àwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ àgbà fún wa, ọ̀pọ̀lọpọ̀ lára àwọn ọba wa wọ́n pariwo pé àwọn fẹ́ kán tún ìlú tò, àwọn fẹ́ kán tún ìlú, kán tún orílẹ̀-èdè Nàìjíríà tò, tó ń pè ní restructuring ti wà, wọ́n ti restructuring gan ti sá fún wọn. A lè rí ṣe mọ́. Àsìkò ti tó fún oníkálùkù láti dá dúró báyìí, kí àwọn Fúlàní kán máa lọ, kí Haúsá kán máa lọ, kí Ìgbò náà kán dá dúró. Bẹ́ẹ̀ni o. Elédùmarè ọba tó dá ayé àti ọ̀run ó ti fi gbogbo nǹkan tí àwọn ọmọ Yorùbá nílò láti gbé ìgbé ayé tó dáa, ó ti fi dá wa lọ́lá, ó ti fi dá wa lọ́lá. A tó tán, a tó jẹ, a kì í ṣe ọ̀lẹ. Àwọn aṣiṣẹ́ taratara ni pẹ̀lú gbogbo iṣẹ́ tí à ń ṣe, àwa kọ́ ni à ń jọrọ̀ iṣẹ́ yẹn. Àsìkò tí wá tó fún ọ láti máa jọrọ̀ iṣẹ́ yẹn. Àwa fẹ́ kí àwọn ọba tó kù kí wọ́n gbọ́ nǹkan tá à ń sọ lẹ́yìn wípé àti àwọn olùdarí wa, àwọn gómìnà wa, wọ́n mọ̀ wípé restructuring ó ti dópin. Àwa ò fẹ́ restructuring mọ́. Ìlú tí ò bá sí ìlú kò lè sí olórí, tí ò bá sí ènìyàn kò lè sí ọba, tí ò bá sí tí kò bá sí territory kò lè sí ìlú. Ìdí nìyẹn tí a fi fẹ́ territory wa ní orílẹ̀-èdè Yorùbá. A fẹ́ territory Yorùbá. Ọmọ ìlú bòmíì tó bá fẹ́ wọlé sọ́dọ̀ wa káwọn náà máa gba visa. Tán bá fẹ́ kó ohun èlò wọn wá sí ọ̀dọ̀ wa, wọ́n á tẹ̀lé òfin tá a bá fi lélẹ̀. Á tẹ̀lé òfin. Tán bá fẹ́ kó ohun èlò wọn wá síbí, àwa la máa sọ bí a ṣe fẹ́, àwa la máa sọ ọ̀nà tí wọ́n máa gbà. Oko ẹrú tí a wà ó ti tó. Gbogbo wọn ní téèyàn bá ṣiṣẹ́ ó máa ń jọrọ̀ ni. Àwa ọmọ Yorùbá ti ṣiṣẹ́ ṣùgbọ́n kàkà ká jọrọ̀. Ọlọ́run má jẹ́ àjìyà. Àwọn ìyá wa ti jẹ, àwọn bàbá wa ti jẹ, àwa ti jẹ, à ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ọmọ tàbí wọ́n tún ti gbẹ́nu lé. Ọlọ́run má jẹ́ káwọn ọmọ tí wọ́n kán mọ̀ yà. A fẹ́ kí àwọn ọmọ wa kán mọ̀ korò. Ìkorò tí ó ti dé bá wa ní lórí ilẹ̀ Yorùbá ó ti tó gẹ́. Káwọn Fúlàní kán má lè jẹ́ káwọn bàbá wa lọ sóko, káwọn ìyá wa má lè lọ sódò, káwọn ọmọ iléèwé má lè lọ iléèwé. Kí ló dé? Ó tó gẹ́ kọ́ máa lọ ìlú wọn. Àwọn tí a bá dẹ̀ mú, àwọn Fúlàní tó ń sọ̀rọ̀ àwọn tán láwọn darandaran tó jẹ́ dáràndáràn ni wọ́n, tó fi AK-47 daran tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà orí nǹkan kan ṣe sí. Tí ó jẹ́ àwa tá a gbé bottle water dání tá à ń sọ ẹ̀dùn ọkàn wa ni wọ́n ń kó. Nǹkan tí ojú wọn bá rí ń bẹ̀ kan fara mọ́. Torí àwa wá ajáde nírọ̀wọ́rọ̀sẹ̀, a fẹ́ ogun, a fẹ́ ìtàjẹ̀sílẹ̀, à ń sọ ẹ̀dùn ọkàn wa ni. Ṣùgbọ́n ogun ni orílẹ̀-èdè Nàìjíríà fẹ́. Tó bá wá jẹ́ pé ibi tán fẹ́ kó já sí nìyẹn, àwa gan ti ṣetán. Àbẹ́ ẹ̀ tí ì ṣetán. Ẹ ṣe gan ni sà. Ẹ bá wa jíṣẹ́ fún bàbá wa pé a dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀. Bí a ṣe wà níbí báyìí, a ní sáláì mọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èjìká tí ò jẹ́ kí ẹ wò yẹ. Àwọn tá la ń kórí wọ̀nyí.
à ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa Professor Banji Akintoye bákan náà à ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa Chief Sunday Igboho Òòṣà ọ̀gá kan tó lọ́mọ ṣe 1 million ọ̀gá kan tó lọ́mọ ṣe 1 million 57 million aláàánú Yorùbá aláàánú mẹ̀kúnnù aláàánú gbogbo àwa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba bẹ̀rẹ̀ látòrí bàbá wa Sọ̀wọ́nfù ti Ògbómọ̀ṣọ́ yìí a dúpẹ́ lọ́wọ́ wọn a dúpẹ́ lọ́wọ́ bàbá wa kábíyèsí aláyélúwà Aláàfin tìlú Ọ̀yọ́ ọmọ kútíkù ò ní lè pa ọmọ àrùn tánù ò ní lè gbédè a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba míì náà tó yẹ pé wọ́n ń bẹ lẹ́yìn Yorùbá àwọn tí wọ́n wá kù tí wọ́n ń wò pé ìranù là ń bá kì tàbí pé gbogbo ń tà ń ṣe yìí kò ní sojú wa a rọ̀ wọ́n a bẹ̀ wọ́n kí wọ́n dákun káwọn náà ronú pìwàdà kí wọ́n sọ̀pọ̀tì ìran wọn nítorí pé gbogbo wọn ni wọ́n gbọ́ nígbà tí Fúlàní ti ń pa wá nígbà tí Fúlàní ń jí wa gbé tán ń gba ransom nígbà tí Fúlàní ń rèpọ̀ àwọn èèyàn wa gbogbo wọn wọ́n gbọ́ kò sí èyí tí wọn ò gbọ́ ń bẹ̀ fún di eléyìí gbogbo orú nǹkan yìí ń lọ yẹ kí gbogbo wa fi pawọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan kí ilẹ̀ Yorùbá kí ó dá dúró Yorùbá nation. No more election. No more Nigeria. No more election. No more Nigeria. No more election. No more Nigeria. Yorùbá nation. mo fẹ́ ní láfikún a gbọ́ àwọn bandits wọn a gbọ́ nínú òfin ìjọba pé wọ́n náà fẹ́ lọ arrest bandits owó náà tún fi negotiate pẹ̀lú wọn bàbá wa Sunday Igboho wá lọ jà fún wa ẹ wá ní kán lọ máa arrest ẹ àfẹ́ mọ́ ìyíntẹ́ bá ti lè ṣe níbẹ̀ yẹn ẹ má ṣe bíbí ọmọ Yorùbá ò lè lọ síbẹ̀ yẹn kó wá máa là fún wọn bẹ̀ irú ilẹ̀ wa náà ti máa ń là fún wa àfẹ́ yẹn mọ́. a wí fún wọn tó wọn kọ̀ wọn ò gbà ó kí kálukú gbàdú ẹ̀ lọ o kì í ṣe ìjà o. a wí fún wọn tó wọn kọ̀ wọn ò gbà ó kí kálukú gbàdú ẹ̀ lọ o kì í ṣe ìjà o. nílé ayé ń bí ọ̀rọ̀ ni nílé ayé ń bí ìjọ kan ò mọ níṣẹ̀rú ìjọ o nílé ayé ń bí nílé ayé ń bí ọ̀rọ̀ ni. a fẹ́ kí àwọn bàbá wa ní orúkọ bàbá wa Sọ̀wọ́nfù Ògbómọ̀ṣọ́ a fẹ́ káwọn náà tiẹ̀ bá wa sọ gbólóhùn kan ní ìdúró wọn. Yorùbá nation. No! Yorùbá nation. No! Yorùbá nation. No! No! Ní orúkọ bàbá wa Aláyélúwà Ọba Ọládùnní. Oyèwùmí Ajagungbadé kẹta. JP CON CFR Ṣọ̀ún ti gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́. kájú ó pẹ́ lórí o. À ń kí ẹ̀yin ọ̀gọ̀rọ̀ ọ̀dọ́ tó dìde láti jà takuntakun fún ìdásílẹ̀ ìpínlẹ̀ Oòduà àti ìṣe ilẹ̀ Yorùbá. À ń fi ọwọ́ gbáyà yìí pé gbogbo ibi tí ìran Yorùbá bá ń lọ làwa náà lọ. Kábíyèsí o. A panupọ̀ láti sọ yìí pé gbogbo ibi tí ilẹ̀ Yorùbá bá ń lọ làwa náà ń lọ. A sì ní jayín kulẹ̀. Okun àti agbára bẹ́ẹ̀ fi ja ìjà yìí ní àjàyègi àti àṣeyọrí Ọlọ́run ó yọ̀ǹda fún yín. Odùn máwa náà pẹ̀lú gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri nígbà tí wọ́n kó wa jọ ní 1914. Èròǹgbà àwọn tó kó wa jọ kò lọ báyìí. Ní ìgbà yẹn sẹ́yìn ìbágbépọ̀ wà lálàáfíà láìsí ìyọnu. Yorùbá àwọn ẹ̀yà dáhùn wí àtàwọn ẹ̀yà yòókù nǹkan kan náà la ríra wọn. Ayé ti di ayé túbẹ̀ ní ìsìn ìdárí ó tojú sí gbogbo wa náà. Kí wọ́n kí ọmọ mọ́lẹ̀ kí wọ́n pa á wọ́n máa béèrè owó wọn à ń jíjí kó nílẹ̀ tọ̀hún lọ́hùn àti nílẹ̀ Òkè Ọya náà tí àrírí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wà tó ń peléke sí. À ń gbà ládùúrà wípé Ọlọ́run bá ní fòpin sí. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Nínú jàgùdù láti ṣe àṣeyọrí ẹ̀ ní farapa. Ọlọ́run ó tì yín lẹ́yìn o. Àwa náà afaramọ́ ohun gbogbo bí tílẹ̀ Yorùbá bá ń lọ. ẹ ṣe gan. bàbá o. Olúwa dá bàbá sí fún wa. Olúwa dá bàbá sí fún wa.
fún kábíyèsí pé ìgbàkígbà tí wọ́n bá fẹ́ kí a wá àbí tí wọ́n fẹ́ là wá lóye àbí tí wọ́n fẹ́ gbà wá ní ìmọ̀ràn kan tàbí ìkejì wọ́n máa ṣàlàyé ìránṣẹ́ sí wa tí wọ́n bá fẹ́ kí gbogbo wa wá ààyè akún ìlú akún tó bá dẹ̀ fẹ́ kí a yan aṣojú a yan àwọn aṣojú tí wọ́n wá rí wọn nítorí pé a lè dá nǹkan kan ṣe lẹ́yìn àwọn bàbá wa ìmọ̀ràn tán bá dẹ̀ fún wa òun náà la máa tẹ̀lé ibi tí àgbà jókòó sí ohun tó rí ń bẹ̀ àwọn ọmọdé tó wà lórí àkàbà kò lè rí ìdí ẹ̀ nìyí ta fi ń sọ fún bàbá lẹ́yìn pé ìgbàkúgbà tán bá fẹ́ ká yọjú sáwọn a máa fi ara wa hàn sí wọn a sì wá gbọ́ àwa jẹ́ wọn ní o. bẹ́ẹ̀ni ẹ ṣe sà. ẹ kú iṣẹ́ ìlú a máa mọ̀ ọ́ ṣe o. Yorùbá nation. ọmọ Oòduà jíǹde bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Yorùbá nation. Now. Yorùbá nation. Now. No more election. No more Nigeria. No more election. No more Nigeria. No more election. Àwọn fún wọn tó wọn bá wọn ò gbọ́ o. Kíkà ní kó gbà ní ọ̀la o. Wọ́n ṣe gbà o. Àwọn fún wọn tó wọn kọ̀ wọn ò gbọ́ o. Kíkà ní kó gbà ní ọ̀la o. Wọ́n ṣe gbà o. Àwọn fún wọn tó wọn kọ̀ wọn ò gbọ́ o. Kíkà ní kó gbà ní ọ̀la o. Kì í ṣe jẹ́ àwọn fún wọn tó wọn kọ̀ wọn ò gbọ́ o. Kíkà ní kó gbà ní ọ̀la o. Oya bàbá ẹ jọ ẹ kó bẹ ẹ jọ oya Nigeria is a scam. oya ọ̀gá. ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ báyìí ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ mọ́tò ìfẹ́ lọ. ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ lọ.
Yorùbá nation now. No going back. Koiki Media bringing the world closer to your doorstep. Aṣìwà l'Ógbómọ̀ṣọ́, rálì wa ti ń lọ. Aláàfẹ́ Nàìjíríà mọ́, àfẹ́ Nàìjíríà mọ́. Yorùbá nation la fẹ́. Yorùbá nation.